Chief, ó dẹ̀ ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. So down. Mo fẹ́, like I want to get married. Mo fẹ́ marry. Torí 2 months time ni mo fẹ́ ṣe. Mo dára. Oṣù méjì. Pè mí sí re. Ó ti kó o kú. Ó sọ mí dẹni yẹpẹrẹ lọ́dọ̀ àwọn àna mi nù. Wọ́n rí mi bí ẹni tí ó wà responsible ni. Pé látọ̀dẹ̀ ó ti yẹ ó mọ̀ pé gbogbo nǹkan ẹsẹẹsẹ ni. Àmọ́ ó bà ní kò tí ì bàjẹ́. Ní ìsìn náà bí n bá yọjú sí wọn tá a kọ́kọ́ ṣe mọ̀ mí mọ̀ tèmi. Wọ́n lọ́ọ́ bá ń gbọ́ ó yàtọ̀ sáwọn ọmọ mi mọ̀ lórí burúkú tí wọ́n mọ̀ késo tí ò kàn wá o. Wà láìtàláì àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n mọ̀ pa wọn gbàlejò. Ẹ̀yin ọkọ bíi ti báwo Chief ẹ̀yin náà mọ̀ pé mi ì lè fẹ́ yín èmi lọ́kọ àfẹ́sọ́nà young blood like young guy ni. Ẹni sọ náà ṣé láti ilẹ̀ fà rò bí a mú máa fẹ́ rí yín ni. Chief yín ò possible mọ̀ bí olùrànlọ́wọ́ lẹ́yìn jẹ́ mọ̀ bí àwọn sugar daddy tó máa ń gbéyàn lọ Dubai yẹn tí yóò nílé post yẹn tí yóò kí wà proud of. Bẹ́ẹ̀ ṣe jẹ́ sí mi nìyẹn. Chief láti ilẹ̀ èmi àti yín ò sí ní same level tẹ́ bá wò dáadáa. Tí ò bá ń ṣe owó tó wà lọ́wọ́ yín yẹn náà kí ni mo fẹ́ máa wá pẹ̀lú yín tẹ́ bá notice ẹ mọ̀ pé mi kì í lè post yín mi wà proud of you mo máa make sure pé tá bá fẹ́ ríra inú ilé yìí kò papọ̀ mọ́ta mo like yín o ẹ má get me wrong but ẹ ń ṣe ẹni tí mo lè fẹ́ sílé kì í ṣe irú yín. Pèmí sí o fẹ́ tọ́wé rè ọlọ́ọ̀bá ń gbọ́ bẹ́ẹ̀ sọ pé wọ́n pè mí sí fọ́lọ́ mi pé mo jiná dé wọ́n ọ̀bà gbádùn owó ló bà sí rí mi pé wà ní ẹ̀jẹ̀ mi gan o fẹ́ subscribe fún wèrè gidi kí ni dáadáa tó sọ lẹ́nu tí ó dùn ó ti bẹ̀rẹ̀ sí ní lé gbogbo ẹ̀ ọ̀nlé gbogbo ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní wọ̀ irú ọ̀rọ̀ dáadáa wo ni wọ́n bí tẹ̀sán kíní kan fún ọ ọlọ́wọ́ kan rẹ tó fẹ́ jẹ́ ìpínlẹ̀ yóò padà lù rẹ̀ pa ibi tí gbogbo ẹ̀ bá ti jẹ́ ìpínlẹ̀ tí Jésù bí ó ṣe gbá ẹ̀ láyè tó fi lù rẹ̀ pa tó bá bá mi dé wò ọkọ ẹ̀ lè mọ́ bọ́ ọ̀dálẹ́ ó wá sọ fún wọn láfẹ̀sọ́nà àbá pètèpètè ayé lẹ́ bá fẹ̀sọ́nà rẹ̀ ni èwo àti ta ni àbúrò mi kọ́ gbádùn sá. Àǹtí mi kí ló ṣẹlẹ̀? Kí ni? Chief wèrè yẹ ìwọ ló wá kiri àbórí ẹlẹ́yìn burú ni ṣé tó pé mo ti gbé ọ lórí kẹlẹ́wà lẹ́ẹ̀kan ìwọ tó burú ẹwà tó fẹ̀yìn náà kó sì kó wọlé lọ́jọ́ ó ti kó wájú mi. Chief ẹni sùn rẹ̀ kàmbá ẹ má bínú. kí n má bínú wèrè wo ló bá mi sọ ó bá bẹ́rẹ̀ ń gún mi bíi pé kéèyàn dáná ọ̀rọ̀ sí yàn lábí aṣọ ó wá ní wọ́n mi mi ò sẹ́ni bínú ọ̀rọ̀ ọ̀run wèrè wo ló bá mi sọ ó wá lọ́ọ́ láfẹ̀sọ́nà àbẹ́ kò fẹ́ dá fẹ́fẹ̀sọ́nà ẹ̀ ni nígbà tẹ́mi náwó lé wa lórí gbogbo ọjẹ́ tìǹtìkè níwọ̀n láfẹ̀sọ́nà wa ọwọ́ lọ mo dára ikú má ti ta gọ́gọ́ nínú aṣọ lóòótọ́ olóyún mo dára. Chief ẹ má bínú mo understand bẹ́ẹ̀ ṣe ń fi o mo promise tí bá tẹ̀ ti sọ̀tọ̀ ọ̀rọ̀ ọkọ mi tán máa padà wá báyìí a lè continue. kémi má bínú n ò tí ì bínú ohun mi lọ́lẹ̀ kó sì kú ọwájú mi já má bínú kọ́.